wàhálà tí ọ̀rọ̀ yìí máa padà dá kalẹ̀ Ọlọ́run jẹ́ ká gbára ìjọba gan lè kà ní. I don't understand. Lákọ̀ọ́kọ́ náà kí ló dé tó yẹ pé generally judgement in Nigeria máa ń crop, a máa wọlé, a máa fà ṣùrù, a máa wà irritating, a máa bíyàn nu. Èèyàn pààyàn kò ń ṣe mistake o, kò ń ṣe pé bóyá accident àbí bákan o invite èyàn o pa, o fúnra rẹ̀ pa, ẹ rí ẹ̀jẹ̀, ẹ rí gbogbo bó ṣe pa, ó tún kún wẹ́lẹ́wẹ́lẹ́, ó kún ẹran ọmọ ènìyàn bí etí ẹ̀, ó kún wẹ́lẹ́wẹ́lẹ́. Ẹ máa sọ pé lọ fi pamọ́ síbì kan, ẹ ń ṣe investigation. I'm not a law student, but I think there should be adjustment in that nonsense. The nonsense is nonsensical. The only investigation is because bóyá ọjọ́ kan ọjọ́ méjì láti mọ̀ bóyá ó láwọn tó ń ta party èèyàn fún bóyá ó ti wà into that business for a very long time. They need láti bring all of them into book. Inú mi dùn fún nǹkan tí Sheikh Labeeb yìí sọ pé ọmọ Ìlọrin jọ níwájú pé ẹ fẹ́ da ọ̀rọ̀ wo nu. Okó náà kú lẹ́sẹ̀kẹsẹ̀, ẹ pa, ẹ tètè pa báyìí. Ọ̀rọ̀ yìí hot tó lágbára. Ẹ bá mi subscribe, like video ẹ jẹ́ ká wo nǹkan tá a fà sọ. Ìwà ọ̀tọ̀, ẹ̀sìn ara àwọn èèyàn ọ̀tọ̀. Ẹni tí ẹ̀sìn ò bá rí control, torí wọ́n ní àtọ́bùwò àmúlákù, ìwà téèyàn ní ó kápá èèyàn ju ẹni tí ń lọ. Kì í sọ máa fara kankan, wọ́n máa pa ni o, kó náà kú bó ṣe rán ọmọ yẹn sọ́run. ká pa òun náà, káwọn ará ilé tiẹ̀ náà ká wá wo ibi tó fẹ́ yẹn ẹ̀tì àgbá kí wọ́n yin níbọn. Ó ṣe á lè tó bá wọn. Ṣe rí ẹ̀yin ìjọba wa tẹ́ ẹ̀ bá máa gba ẹ̀tọ́ èèyàn lọ́wọ́ ẹnì kejì ẹ̀ tó ṣe jàmbá fún ẹ padà jẹ́ káwọn èèyàn máa fúnra wọn dájọ́ lọ́wọ́ ara wọn o. Ẹ padà jẹ́ káwọn èèyàn máa fúnra wọn dájọ́ lọ́wọ́ ara wọn o. Kò ní dáa bẹ́ẹ̀ tó ẹlòmíì ní tí wọ́n ṣe fún òpọ̀ púpọ̀. Àmúgbà tó ti mọ̀ kó tó máa fẹjọ́ sùn ẹ̀ ní dájọ́ yóò àfẹ́ ṣe tiẹ̀ fúnra rẹ̀ padà. Kíní ẹ̀ wà yíwọ́ lágbèjú yẹn nísìn, ẹni tẹ́nìkan mú tó fi gbogbo ọmọ ẹ̀wà gbá ní ojú tójú yẹn wá wú, tó wá mọ̀ pé tó ń bá ní kó ń fẹjọ́ rẹ̀ sùn nísìn wọn ò ní ṣèdájọ́ fún un. Ó wá lérò láti ṣe kóhun ó ṣe tó ń padà fún pé tó ń bá ti tó ń padà yóò tẹ́hun lọ́rùn ju kóhun lọ fẹjọ́ sùn lọ. Ó wá fẹ́ ṣe tiẹ̀ padà, òun náà fẹ́ gbá ní ojú. Gbà tó ń gbá tiẹ̀ báyìí dé ojú yẹn ò yíbò, ojú ẹni tó ń fọ́ ni. Ṣé pé ó fẹ́ retaliate ni. Ó mọ̀ pé tóun bá fẹjọ́ sùn ẹni yẹn ò ní jẹ níyà ẹ̀ṣẹ̀ rẹ̀. Tàbí kójú òun tiẹ̀ má fọ́ nìkan kó fọ́ kẹ́ni òun tún kú. Wọ́n ní àwa ètò fúnra rẹ̀ dájọ́ yóò ní tóun bá ní kóun lọ fẹjọ́ sùn wọn ò ní ṣe kankan lórí ẹ̀ ni. Oníṣẹ́ kankan lórí ẹ̀ ni. Ọ̀tọ̀ ní ẹ̀sìn, ọ̀tọ̀ ní ìwà tí mẹ́lára èèyàn. Kìí ṣe Súfí lóníkọ́ lọ pààyàn wá torí a rí àwọn nìkan wọ́n gbé fọ́tò bí tó ti lu bàndírì. Gbogbo ẹni tí lọ tí ń bọ̀ òun náà tó wọ sọ́run òun náà kí ìwà wo lamọ̀ tí wọ́n náà ń hù. Kìí ṣe ìrun kíkí lóníkọ́ lọ pààyàn, kìí dẹ̀ ṣe Súfí tí ń ṣe àwọn tó ń lu bàndírì torí àwọn kan gbé fọ́tò bàndírì jáde tí ń lu lóníkọ́ lọ pààyàn. Ọ̀tọ̀ nìyẹn, kò jọ mọ́ra wọn. Ẹni tóun náà ò ṣe Súfí tí ò lu bàndírì tó jẹ́ pé mùsùlùmí náà ni tóun náà pààyàn ń kọ kíláàsì pé ṣé Súfí náà tún lòun náà. Ó níwà tiẹ̀ tó ń wù. Ẹni tí ìwà rẹ̀ bá borí ẹ̀kọ́ tí ẹ̀sìn kọ́ mọ́ lára kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe. À ń pàdé ọmọ yìí èmi ò fojú mi rí náà but àwọn yẹn náà ń pàdé torí mo rí fọ́tò kan tó yà tó yẹ pé Jímọ̀ ló ti yà. Jímọ̀ Ìlọrin wa ló ti yà fọ́tò yẹn. Ṣé báwọn yóò máa pàdé rẹ̀ káàkiri yóò tún lọ́ọ̀rẹ̀ bó ṣe wà wọn, yóò lọ́ọ̀rẹ̀ bó ṣe wà wọn. Àwọn ọ̀rẹ́ yẹn wọ́n lè máa mọ̀ pé irú nǹkan tí ń ṣe nìyẹn. Ẹ̀yin ìjọba ẹ̀yin ni mo bá sọ̀rọ̀ o. Kálukú wa àti ní free kíní láti ṣe live báyìí kẹrin téèyàn sọ opinion àwọn èèyàn ìlú ẹ mọ̀ látara
fídíò tá a máa ń ṣe yìí ẹ pa padà ní o, ẹ pa padà ní o. Tẹ́ bá ní nítorí pé kìnìkan ó dáa mo fẹ́ bí yín kílẹ̀ san ẹni tó bá pààyàn ṣé kankan fi sẹ́wọ̀n náà ni kó wà ń bẹ̀. So ẹni tó pa yẹn òun ló lùsì o àtàwọn òbí ẹ̀ ẹ̀ rí i pé ọmọ yẹn Yétúndé ni wọ́n ń pè, ìyá kan ló kú tán sọ ní okọ̀ ìyá yẹn. Wọ́n á fi tara mi mo rò débẹ̀ torí mi náà ní ọmọ tí mo san ló kọ irú okọ̀ ọmọ yẹn, obìnrin kan ṣoṣo tí mo bí láyé lọ́rùn nìyẹn lọ́wọ́ báyìí náà. Orúkọ ìyá tèmi náà ni mo sọ, Yétúndé náà pọ̀ ọmọ yẹn, bóyá bàbá rẹ̀ ló sọ ló kọ ìyá tiẹ̀ náà, bí mi náà ti sọ ọmọ mi ló kọ ìyá tèmi náà. Káwọn pa ọmọ yẹn mọ́yàn lójú tó ti wà nírú éjì yẹn, ó ti jáde skul. Káwọn pa ọmọ yẹn mọ́yàn lójú kó dẹ̀ mọ́ sí kankan lé lórí kó kàn dé pé ọkàn lọ́dọ̀ ọlọ́pàá wọ́n ti máa lé wọ́n di láńkọ́ọ̀pù wọ́n lọ tú ilé rẹ̀ wọ́n lọ tú gbogbo náà rẹ̀ tàbá rí gbogbo lẹ́yìn tán kí nìkan tó máa kú lẹ́yìn rẹ̀ ọ̀yà kan lọ fi sí remand ọ̀dì kìíní kan ní kéèsì rẹ̀ ọdún kan ní kéèsì rẹ̀ kò ní ìdí kéèsì kankan ó ti clear kó òun ló pààyàn ẹ lọ pa kò ní ìdí kéèsì kankan ó ti clear kó òun ló pààyàn ẹ pa náà ó ti clear kó òun ló pààyàn ẹ bá ti pààyàn ẹ pa padà. Kò nídìí pé on the 13 kíní kan ní kóòtù rẹ̀ kò nídìí nídìí kóòtù mọ́ fẹ́ni tó bá ti ní tó máa ń lọ kóòtù sí tèmi mọ́ ẹ má bínú o bóyá àwọn òmòfin ni àwọn òmòfin náà tẹ̀lé náà wọ́n máa ń kọ́ òfin ni ní tó máa ń lọ kóòtù sí ni pé kàn lọ wájú adájọ́ ẹrùjọ́ kàn mọ ẹni tó jẹ̀bi kàn dẹ̀ mọ ẹni tó jàre kàn dẹ̀ mọ ẹni tó fa ẹ̀bi kàn dẹ̀ mọ ẹni tó fa àre kẹtún bẹ́ẹ̀ lọ́wọ́ ẹni pé àwọn mélòó ni wọ́n jọ ń ṣiṣẹ́ yìí kàn ní àwọn báyìí ni àwọn báyìí ni àwọn báyìí ni kàn kó gbogbo wọn gbogbo àwọn tó bá jọ ń ṣe ẹ lè má pa àwọn o àmọ́ káwọn náà fojú dánrin kàn rí àgbákò ìnira tí a bẹ́ kí Nàìjíríà yìí da ọwọ́ wa náà àwa náà láwọn kọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ ara wa fúnra wa gbogbo nǹkan kọ́ làdúrà ẹ̀yàn Ọlọ́run dákúbá tún Nàìjíríà ṣe kólé Ọlọ́run ò ní ṣe níbi ẹnu lásán a máa ṣègbésẹ̀ ni ẹ pa ọ̀bọ yìí ni o lánàá kí n tó kú ńlọrin àdúgbò wọn ibi tọ́mọ yẹn ń gbé ni mo ti lọ sí wáàsí ilé wọn síbi tí mo ti sí wáàsí bóyá ilé mẹ́ta síbẹ̀ ilé mẹ́ta síbi tí mo ti lọ sí wáàsí ibẹ̀ ni mo ti ń sọ bẹ́ẹ̀ pé ẹ gbàgbé rẹ̀ ọmọ yín ti kú o wọ́n pa ni o mí ìsàwádà o kàn pa padà ni o èèyàn ní pamílọ́mọ kí n máa wòran o ẹni tẹ àwọn tó pa ọmọ wọn wọ́n wà ní ẹkún báyìí o wọ́n ti fọkàn sọmọ yẹn lára kó ọmọ yìí yóò ṣe sórí báwọn ọmọ yẹn ti kú òun wọn tán bí wọ́n ti pàdánù kí tẹ́ bó tẹ̀ wá sùn ó kú fúnra rẹ̀ pẹ̀lú kú Ọlọ́run ẹ wo bó ṣe lálàsọ ọmọ lọ́mọ ó gé gbogbo ọwọ́ rẹ̀ sínú ike ó dú ẹ̀jẹ̀ rẹ̀ sínú ike ọ̀dà ńláńlá àwọn ò ní fọ̀rọ̀ sẹ́nu sọ o àdúgbò wọn ni mo ti lọ ṣe wá sí àdúgbò ọmọ lórí burúkú yìí tó pààyàn yìí àdúgbò wọn gangan ilé wọn bí ilé kẹta àbí ilé kẹrin síbi tí mo ti lọ ṣe wá sí ni mo ti ń sọ̀rọ̀ yẹn body light pé wọ́n pa ni kò sọ̀rọ̀ gbogbo ẹni tí bá ti máa ń fọwọ́ bo ọ̀rọ̀ mọ́lẹ̀ olórí ibú lòun náà àwọn tó bí ó yẹ ká ti gbàgbé báwọn pé ọmọ àwọn náà ti kú ẹ̀yin ìjọba yẹn pa ẹ má jẹ́ kó lọ kóòtù kankan mọ́ kí kóòtù yẹn ṣebí tí ọ̀rọ̀ ò bá clear ni máa ń lọ kóòtù sí ó ti clear ẹ má jẹ́ káwọn èèyàn máa fúnra wọn ṣèdájọ́ ọwọ́ ara wọn fúnra wọn torí pé tí ẹ bá máa tètè máa ṣèdájọ́ lórí nǹkan tó wá ṣẹlẹ̀ àwọn èèyàn ò ní gbọ́dọ̀ níwájú yín mọ́ o ẹ̀rẹ̀ tún ní fẹ̀yìn ẹ̀rẹ̀ tún ní láìkí pé kẹ́nìkan fọ́ ara rẹ̀ dájọ́ kò ní ìdí kóòtù kankan mọ́ kò ní ìdí kóòtù even kóòtù tẹ́mádé kóòtù jọ́ọ̀jì ọlọ́jẹ́kẹ́mi jọ́ọ̀jì tó bá wà mí ogun ní ìdí kan tó fún pé tó wá di ọ̀ǹdì kìíní kan padà wá àbí àfigbẹ́jọ́ yìí sí ọ̀ǹdì kìíní kan ní next year ẹ ń fún ní chance àti gbáyé nìyẹn ẹ tètè dé kan gbé lọ ó yẹ ká nílẹ̀ kan lọ́nà àdúgbò ẹ̀yìn ìlú kan lọ́rin lọ́nà òkòlówó ni
bọ́nà ògidì ni tí bí ẹ̀yin ó fẹ́ lọ gbáà tó bí ilẹ̀ 13 acre tó lọ mú wọn síbi kan tó kàn rí àwọn gbogbo mọ́ lọ tó wọ́n fi pa èèyàn síbẹ̀ ẹ tó bá ti pa èèyàn ẹ pa padà ìbáàjá àfa ẹ pa àfa yẹn padà ẹ dójútì ẹ fídíò rẹ̀ káwọn aráàlú wọn rí pé ó balẹ̀ àwọn jẹ́ ẹ dákọ̀ ẹbí rẹ̀ gbogbo ẹ tó bá wà ní ìpamọ́ irú nǹkan yìí ẹ mọ̀ kébì ọ̀bẹ̀rù yín náà kéde tẹ́lẹ̀ náà ọ̀tá la máa ń ṣe gbogbo ẹ tó ní ìpamọ́ irú nǹkan báyìí ọlọ́run ó tó àṣírí yín náà táwa náà bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́lọ́run ó tó àṣírí wa kó bá tiwa jẹ́ kó bá ayé wa jẹ́ kó bọ̀rùn wa jẹ́ tábà wà nínú nǹkan bẹ́ẹ̀ tọ́kẹ́lẹ́ mi ń ṣe nǹkan tí ò ní tú tí ayé àṣírí ó ní tú tó máa bò gbogbo àwa tí a bá ń ṣe wá sí àbí tá à ń sọ̀rọ̀ níta táwa náà bá wà ń bẹ̀ ọlọ́run kó bá tiwa jẹ́ kó bá tọmọ wa jẹ́ kó bá gbogbo ayé wa jẹ́ tá a bá wà ń bẹ̀ ìbí náà kóra mi mọ̀ tó gbé ẹni kan ò mọ́ àfẹ́tọ́lọ́ àfihàn tí ilẹ̀ bá ká mọ́ èyí tẹ́ máa ń fowó ṣe fáàrí ẹ ti rí ọmọ yìí ọmọ kékeré lọmọ yìí o ọmọ olórí burúkú tó bá yàn yìí ọmọ kékeré ni o tó bá dàgbà jù ní wọ́n 25 years ọmọ kékeré ni o dédé àwọn sẹ́ẹ̀tì ọmọ tá a bí ni o kí ló ń wá káàkiri ẹ̀yin tí ẹ máa ń fi nǹkan ṣe fáàrí tẹ́ máa ń fowó ṣe fáàrí ẹ chẹ́ǹjì ọ̀rọ̀ ọlọ́run tẹ́ máa ń sọ ẹ máa fi ọ̀rọ̀ yín ẹ máa fi ba owó jẹ́ ẹ máa fi ba ilé jẹ́ ẹ máa fi sọ kílẹ̀ wá bí owó ẹ máa sọ̀rọ̀ zúdù ẹ máa sọ̀rọ̀ zúdù yanni kí ni wọ́n pè ìráyésá ìmáyé kékeré ẹ máa sọ ọ̀rọ̀ tí ó máa rú àwọn èèyàn lẹ́mìí láti wá owó táwọn náà fi jẹ́ èèyàn tiwọn lọ́tọ̀ ẹ máa sọ̀rọ̀ zúdù ẹ jọ ẹ jẹ́ ká change pattern wá sí wa ẹ jẹ́ change pattern wá sí wa ẹ jọ kò sí nǹkan tó fa kínní yìí tó ju báyìí náà lọ ẹ jẹ́ change pattern wá sí wa tó jọ lọ́hùn ẹ jẹ́ change àwọn àfáà tá à ń sọ̀rọ̀ àwa la lè tọ́ ẹ ṣe àwa náà láti lè bàjẹ́ gbogbo àwa tá a máa ń fi máìkì sọ̀rọ̀ àwa la lè spread di àlàáfíà a lè spread di ẹ̀ka sórílẹ̀ ẹ jọ tó tọ́ lọ́hùn ẹ jọ mọ̀kànmọ̀kàn ló yẹ ń kan wọ́n lè pa ọmọ tiẹ̀ náà torí àwọn tẹ́ ẹ ti rú lẹ́mìí sókè tí wọ́n ti láìkì kánsà lówó wọ́n ti di pé àìlówó táwọn yìí ẹni ẹ̀yìn làwọn jẹ́ báyìí o mo làwọn mọ̀ sí làwọn lọ́wọ́ wọ́n wá bá ọmọ sí káàkiri kíní tó ṣẹlẹ̀ yìí ó yẹ kó ya sílé ya sóde ni ká gbé àwọn èèyàn gan kó kó àwọn àfa ẹni tó fún lóògùn yìí ẹni tó fún onírú òògùn yìí kán mú ká bi léèrè àwọn èròjà wo ló fẹ́ lò tó fẹ́ ẹ̀yin ọlọ́pàá tẹ̀ bá mọ iṣẹ́ tẹ́ fẹ́ ṣe ẹni tó fún lóògùn yìí kán mú kádà ní kó lọ gbé àkáǹtì oògùn rẹ̀ wá nílé kán lọ àkáǹtì oògùn tí ó fẹ́ ṣe yẹn kẹ́ wábi tó kọ́lẹ̀ sí wa kó wá sọ fún yẹn tó fún lóògùn yẹn bẹ́ẹ̀ ni ajá amira barakalafi Mahabuba justice for Hafsa ó tó ajé olóko yá mi wàláì bìláì ó ní lọ scot free wàláì ó kú ìjọba ó pa ọ́ tàwọn akọ́lá pa ọ́ ìjọba ni ó pa ọ́ ó kú o ẹni tí ó bá pààyàn ká pa á di ni tó bá yẹ pé tó bá wọ́n di pé ẹ wá pa á jẹ́ pé ẹ ti fi kálukú ṣe ṣíkìn fúnra wọn pé tó bá ti wù ẹ tó fẹ́ jẹ́yàn lọ pa tó bá ti wọ́ tó fẹ́ jẹ́yàn lọ pa kò yẹ kó rí bẹ́ẹ̀ o it's not done kò yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kí wọ́bọ́ yìí kó kú ni o kò sí nǹkan tí ń ṣe láyé gbà tó wọn ti pààyàn yẹn ìwọ nìkan nínú ilé ó dẹ̀ dú ọmọlàkejì rẹ ó dú ó wá kún ó dú ẹ̀jẹ̀ rẹ̀ bí ó dú ẹ̀jẹ̀ rẹ̀ sínú ke kódà odidi ẹran lásán ẹran mẹ́ẹ̀ tó jẹ́ dábàá kéèyàn tó rí pa yóò ṣe wàhálà kátàtọ̀ pé èèyàn bóyá ó ti wíìkì ara ẹ̀ ó ti fún ní nǹkan jẹ àbí kó fún lóògùn oorun kéèyàn ti wá sùn kalẹ̀ kó má lè gbé apá gbé ẹsẹ̀ mọ́ torí pé mo wò kí báwo ló ṣe fẹ́ dá kíní yẹn ṣe tí ó fi jó òun nìkan ló ṣe tí ò ní jẹ́ pé àwọn nǹkan mọ̀ sí irú kíní yẹn ò ṣe dá ṣe ẹ̀yin ìjọba ẹ béèrè ẹni tó jọ ṣe ẹ mú òun náà ẹ jọ pa wọ́n ṣẹ̀ríà Islam wọ́n lá àwọn àǹfààní tó ní nìyí
ẹ kàn lọ kí ẹ fẹ́ ṣẹ̀ríà nǹkan kan ìgbà wo tọ̀ ọkùnkùn wa lọrin ṣẹ̀ríà wa lọrin gbogbo olùtọ́ láti ń fẹ́ kí ṣe kí wọ́n ò fẹ́ jọba ẹ̀sìn lẹ́yìn lórí ìtàgbé ṣẹ̀ríà ní ìlànà ṣẹ̀ríà ìlànà òfin bí nǹkan ti fẹ́ lọ kódà bí òjò Ọlọ́run ló kọ́ sínú Kùránì fún wa gan ó yẹ káà gan gbé sọpọlọ pé sódà kẹ́nìkan pa ẹnìkan gbé ṣé bó ṣe là ń wí